àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nínú Islam àwọn Hisbah ẹ̀ka Kano wọ́n ti ráwọ́ tó arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Taofeek ní agbègbè Sabuwar Gandu lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú oṣó ṣíṣe. Àjẹ́ ni mo máa ń gbọ́ mo tún gbóṣó ṣe bí ẹ mọ ìdàkejì àjẹ́ ẹ̀yìn náà ni wọ́n ní ó ń ṣe oṣó. Igbákejì gómìnà àjọ náà yẹn Sheikh Mujahid Aminuddin ni wọ́n sọ èyí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ẹtì gẹ́gẹ́ bí ohun tí Sheikh Mujahid sọ. Wọ́n ní àwọn fi ọwọ́ òfin mú arákùnrin náà lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ti fẹjọ́ rẹ̀ sùn èyí tó mú kí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nínú Islam tí wọ́n fi fimú fínlẹ̀ lórí ìwà Taofeek. Ó ní ọ̀nà tí arákùnrin náà ń gbà jọ́sìn ní àwọn ará àdúgbò lára. Ìdí nìyẹn tí wọ́n fi fẹjọ́ rẹ̀ sùn. Lẹ́yìn ìwádìí àwọn sì fi òfin gbé afurasí náà. Wọ́n ní yóò sì fojú ba ilé ẹjọ́ látàrí wípé ó ń sin ẹ̀sìn mìíràn tó tako òfin ìpínlẹ̀ Kano. Inú ìwé ìròyìn Daily Trust láti rí pẹ̀lú àkórí ọwọ́ òfin ti tẹ arákùnrin kan ní ìpínlẹ̀ Kano nítorí ó ń ṣe oṣó.